ọlọ́run wọlé akólé wallahu ahad àfọ̀mọ̀ wúfì àyà dé ìjókòlẹ̀ àyà bẹ́ẹ̀ قل هو الله أحد wọ́n náà wí bẹ́ẹ̀. àwọn wọ̀lí yìí ọlọ́run ó sì wá fẹ́ gbà kan lọ́dọ̀ ọlọ́run tó fi ní ní gbà níbo sì kúrò náà ló gbé kúlí wallahu ahad wí sọ kankan Allahu. قل هو الله أحد الله الصمد Allahu samadu ọwọ́ àwọ̀ ẹgbẹ́ ọ̀tún rẹ̀ òkè ibẹ̀. لم يلد ولم يولد ọwọ́ àwọn ibi tó rò ti wọ̀ òkè yìí wò bẹ̀. ولم يكن له كفوا أحد. ọwọ́ àwọ̀ ẹgbẹ́ òsì ọwọ́ akéyìí wò bẹ̀. الله samadu ti dé. ya samadu ya samadu يا صمد ya samadu. آيس من الناس àbánilọ́tò nílọ jákè lọ́dọ̀ àwọn èèyàn. ورجل واحد الصمد ọ̀dọ̀ ọlọ́run nìkan ni ọdájú kọ́. فإنه هو أعلى منة ويدا. ọlọ́run jẹ́ ọgbà bẹ́ẹ̀. آيس من الناس ورجل واحد الصمد فإنه هو أعلى منة ويدا. bàbá kírun arùkù tán àbí yàmá. نعم. agbèrè sókè àtúwà lọ́ọ̀lẹ̀ àwa ní Allahu akbar àwa fèrè kalẹ̀ àbí. نعم. síbẹ̀ náà rẹ̀ àtúwà gbérí ń bi fèrè kalẹ̀ àjòkúlẹ̀ àtúwà fèrè kalẹ̀ lọ́nà kejì kí ló dé tí ń jẹ́ méjì. الله أكبر إن دين محمد وكتابه أقوى وأقوى مكيلا. gbogbo èyí tí àwọn àfa àwọn ìjòkó tó ní ìjòkó yìí pè yín tẹ̀sí wá dáhùn ọ̀la Suratul Ikhlas ẹ̀yọ̀ kẹta kẹ́yì gbogbo tí jẹ́ sọ̀rọ̀ ayé ọlọ́mọdé ọdọ́ lẹ́nu kankan wọn. آمين يا رب.